يزونون بي خيرا وما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي كلها عن عيونه ولبستني ثوبا جميلا من الستر وصاروا يحبوني وما أنا بالتي تحب ولكن شبهوني بالغير ولا تفضحني في القيامة بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر. pípẹ́lọpẹ́ kí n tó dé ojú òpó lódì ọ̀nà ló pọ̀ èyí kọjá gòsìlò lọ́nà Èkó Akété súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ni ọmọ Ádámọ̀ ilé keje lèyí ẹ jẹ́ ká tún gbọ́lẹ̀ wì díẹ̀. ìwọ̀n ọmọ Ádámọ̀ tún jẹ́rin létí wípé Ọlọ́run ò dá ọ lásán kò gbé ẹjú sílẹ̀ lásán Ọlọ́run kì í ṣe afọ́nufọ́ra lórí tẹ́ kúkú ṣe níṣẹ́ torí ẹ ò lè rí àlùjọ́nà lọ́dọ̀ rẹ̀ àfi tẹ́ bá ṣe sùúrù lórí ohun tí ọkọ̀ yín bá kọ̀. ìwọ ọmọ Ádámọ̀ jẹ́ ìtúnra ẹ létí o kó o ṣe sùúrù lórí máa tẹ̀lé ti Ọlọ́run ìyẹn máa rọrùn fún ẹjú kó máa ṣe sùúrù lórí ṣíṣe Olúwa wa kó o gbé ayé jù sílẹ̀ kó o ráyé sá ìyẹn máa rọrùn fún ẹjú kó máa wí àwáwí kó o jìnnà sí àbòsí ṣíṣe ó rọrùn fún ẹjú gbígbóná iná lọ iná ọ̀run kọjá gbígbóná iná alágbẹ̀dẹ ìjímìjí. ìwọ ọmọ Ádámọ̀ tún súnmọ́ bí ìyà ilé ayé máa rọrùn fún ẹjú ìyà ọjọ́ ìkẹyìn lọ nítorí ìyà ilé ayé yóò yẹ yóò sì tán kò ní máa lọ gbére láéláé ẹni bá wá rí ìyà yìí lọ́jọ́ àlìkìyámọ̀ yóò ṣòfò gidigidi nítorí ìyà ọjọ́ ìkẹyìn ìyẹn kì í tán ìyẹn kì í yẹ. ẹ̀yin ọmọ Ádámọ̀ ẹ tún súnmọ́ bí gbogbo ilẹ̀ ni àánú àfẹnilọ́lọ́run bá fọ̀nà mọ́ ni gbogbo yín ni aláàárẹ̀ àfẹnilọ́lọ́run bá wòsàn gbogbo ilẹ̀ ni ìparun àfẹnilọ́lọ́run bá kó yọ gbogbo yín lòlòṣì àfẹnilọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ láyé gbogbo yín ni aláburú àfẹnilọ́lọ́run bá ṣọ́ kí ló wá dé tẹ́yìn kì í tún bá lọ sọ́dọ̀ Ọlọ́run tẹ́ kì í wá foríjì. èèyàn tí bá jákun mọ̀lẹ́bí nínú yín wọn kì í gbọ́ láyé mi ò ní gbà mi ò ní gbọ́ àfi kí ẹbí pín yẹlẹyẹlẹ kò lè látúbọ̀tán ire ẹ sì yé tú àṣírí lọ́dẹni tí ò ní àṣírí torí Ọlọ́run ọba lọ́ba tó gbọ́gbọ́n tó sì jẹ́ olùdájọ́ ẹ̀dá. àwọn ọkọlá akéwì àdéhùn àlè àdábí ọmọ kéwà Àlìmísírì ọmọ wọlé àbíbọ nkẹ nípẹ̀rù àkẹsàn rẹ mọ èpinrin ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀pìn ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.